So mo kí gbogbo ọmọ Gẹ̀ẹ́sì fans club, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, mo kí yín a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Ṣé ẹ bínú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń pè wá wípé àwọn ò gbúròó wa ní online, àwọn ò ṣe gbá, àwọn ò ṣàwòṣe, kò sí láburú o, kò sí láburú rárá. N tó ṣẹlẹ̀ ni pé ṣé mọ̀, iṣẹ́ wa yìí k'Ọlọ́run ṣàánú, àwọn iṣẹ́ kan wà tó ṣe yára ṣe, jẹ́ pé ẹ bá ṣe ń gbà báyìí pápápá ó ti di ṣíṣe. Àwọn kan wà tí ò ṣe yára ṣe rárá, tó jẹ́ pé ẹsẹ̀ máa wá àwọn nǹkan ẹ̀ káàkiri, ṣe gbá ṣàwo, ẹ lọ sóko Táyé, ẹ lọ sóko Kẹ́hìndé, ṣe gbá kó tó jẹ́ ṣíṣe. Ṣé ẹ sì mọ̀, ẹ gbọ́dọ̀ dúró lórí pé gbogbo ẹ̀, ẹ dúró lórí pé ẹ fẹ́ rà ní ọjà, ó ṣeé ṣe kí wọ́n gbé nǹkan tí ìṣesí tèèyàn léèyàn lọ́wọ́, èèyàn sì gbọ́dọ̀ rí ojú dá. So níbi àwọn à ń káàkiri lórí ẹ̀ náà láti sọ pé a jáde tọ̀ àwọn àgbàlagbà lọ láti wá àwọn àṣírí bíi méjì mẹ́ta tí yóò wúlò fún ẹ̀yin olólùfẹ́ wa láti ṣe àgbéyẹ̀wò rẹ̀, tí ó jẹ́ ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa láàrin ẹ̀ náà ni. So fún ìdí èyí, ó jẹ́ kí ọwọ́ kó dí díẹ̀, so ẹ ṣàforíjìn. Lóòótọ́ ó ti ṣe díẹ̀ tá a ti wá sí online kẹ́yìn, àwọn nǹkan tó fà á nìyẹn. K'Ọlọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa. Ṣé wọn pé àsìkò sí kò dẹ̀ dàbí tayé àwọn bàbá wa, jẹ́ pé tán bá dẹgbó lọ, tán bá ń fẹ́ ojú ẹsẹ̀ ibi tí ẹkùn tẹ̀, tán bá rí wọn ò bù pamọ́. Bóyá tún lọ ń gbà míì, wọ́n tún rí ibi tí kinní ti jẹun, wọ́n tún bù pamọ́. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ bù pamọ́. Mo fẹ́ lo kinní tí ẹ̀bìtì pa, eku ẹmọ́ tí ẹ̀bìtì pa. Láti bí oṣù kan ni mo ti ń kẹ́ ẹ̀bìtì kì í pẹ́ mọ́. Láti bí oṣù kan ni mo ti ń kẹ́ ẹ̀bìtì tí ò tí ì pa ẹ mọ́, tí mò ń mọ́nítọ̀ rẹ̀, tí mò ń sọ lójú méjèèjì, kí wọ́n á lọ sórí igbá pé mo fẹ́ dákun, mo fẹ́ rí eku tẹ́bìtì pa. Wọ́n kàn gbé kan lé mi lọ́wọ́ náà ni. K'Ọlọ́run kó ṣàánú. So eku tẹ́bìtì pa láti gbọ́dọ̀ lò. Gbogbo àwọn nǹkan yìí ó máa ń múṣẹ́ delay nígbà míì. Ṣẹ́dẹ̀mọ̀, iṣẹ́ yìí tó bá fẹ́ di onírọ́, o gbọ́dọ̀ mójútó dáadáa. Iṣẹ́ tí wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ fi gun tán, ẹ bá gbé fún yàn gún, ẹ gbọ́dọ̀ lámójútó ẹ̀. Ẹ gbọ́dọ̀ ní àmójútó ẹ̀. Kó má di pé yóò sọ̀rọ̀, àbí kò bẹ̀rẹ̀ tẹ́ dì tẹ́ ẹ gbọ́dọ̀ mí. Ẹ wá gbé fún yàn pé kó dì. Tí ì bá ṣẹni tó bá ní ìbúra nínú tàbí ní kinní nínú, tó bá mí, bó lẹ ṣe fẹ́ mọ̀. So gbogbo àwọn nǹkan yìí ó máa ń jẹ́ kí àwọn iṣẹ́ kan kó falẹ̀ díẹ̀ kó tó di pé yóò yanjú. So ní gbogbo àsìkò ìdẹ́ni ó lè fẹ́ fa delay fún àwa láti sọ pé a wá sí kinní sẹ́mọ̀, a tún ń gbá research káàkiri, ṣe àwárí àwọn nǹkan ìjìnlẹ̀ tí a mú wá sórí ètò. Ìdínú, ẹ má bínú sí wa. Iṣẹ́ kan, mo receive message kan ní last week yẹn ni mo ti tíì kẹ́ pé tí mo bá pé iṣẹ́ tí màá mẹ́nu bà ó máa dá lórí mẹ́sẹ̀gì tí mo gbọ́ ní kinní yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà ní ìlú òkèèrè ló dàbí ẹni pé bí ìpèníjà kan tàbí kejì tó ń kojú wọn, pé láti dúró déédé. Ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi yìí kò jọ ẹkún, kò jọ kánní, wọn dẹ̀ sí ní Nàìjíríà. So ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa ta léèyàn lókè òkun, a máa wò pé bóyá wọ́n ti wà lókè òkun, àmọ́rú nǹkan tí wọ́n ń là kọjá. Bàbá yìí sọ̀rọ̀, ó bá mi sọ̀rọ̀ pé ẹlòmíì ẹ máa gbúrò ẹ̀ tẹ́jọ́ máa sọ̀rọ̀ dáadáa, nígbà bá kàn ya ẹni dédé jọ sọ̀rọ̀ mọ́, ó ṣeé ṣe kó ti wà lẹ́wọ̀n. Nígbà tí nǹkan tó ń fẹ́ láti lè rìn, láti lè yan fanda tí ò tí ì tẹ̀ lọ́wọ́. Àwọn bàbá wa gbọ́n, wàláhì wọ́n gbọ́n. Eléyìí ló fẹ́ ṣokùnfà iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀
kì í sáwọn tó wà ní ìlú òkè nílẹ̀ òkèrè nìkan o, àwa tá a wà níbí iṣẹ́ ìdá púpọ̀, ẹ̀yọ́nú tó dáa ni, ẹ̀yọ́nú tó dáa gidigidi, ẹ̀yọ́nú tí ń gbé ní gòkè tó dáa gidigidi òun níṣẹ́ yìí tí mo fẹ́ kí a jẹ àǹfààní ẹ̀. Iṣẹ́ yìí wúlò fún àwọn tó ń dá àlejò lóhùn o, àwọn tó ń dá àlejò lóhùn dáadáa ó wúlò fún ẹ má bínú mò ń jẹ nǹkan lẹ́nu ni. So iṣẹ́ yìí ó wúlò fún dáadáa àwọn tá a bá léèyàn ní ilẹ̀ òkèèrè tó jẹ́ pé ó fẹ́ gba nǹkan kan, ó fẹ́ gba ẹ̀tọ́ tí ẹ̀tọ́ yẹn tí ò tí ì rí gbà, bóyá ó fẹ́ gbàwé ìgbélùú tàbí kan tàbí iṣẹ́ bó ṣe dọ̀hùn kò tí ì ríṣẹ́, so kò tí ì ríṣẹ́ tí ó ṣe gbogbo nǹkan yìí ó lè fa tẹ́mọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí fún un, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Kí lẹ́ bá mi wá? Ẹ bá ń wá ewé ọlọ́yìn, ewé ọlọ́yìn àtèso ẹ̀, ewé ẹ̀rù àáfàtú tégbòtégbò ní o, afárá oyin, ajé ìdíò rẹ̀, ìbọ̀yé ilé, kíní ẹ̀bọ̀yé ilé ṣe mọ́, ẹ̀bọ̀yé ilé, ọwọ́ aláàmù mẹ́rẹ̀ẹ̀rin, ìgbín, olúkán, ewé ọmọ ní gèlègèlé, ìjìgbèdè ẹyẹlé àti ọṣẹ sílè mẹ́rin. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n bí wọ́n ṣe ṣe ọṣẹ sílè mẹ́rin. A wá gún àwọn kinní, a máa gún gbogbo ẹ̀, a máa gún tó máa kúnná dáadáa, a wá pò lọ́ṣẹ. Tá a bá ti pò lọ́ṣẹ, a wá kó sínú àwo funfun, a tún wá gbé sínú àpò aṣọ funfun, a wá gbé sínú àpò aṣọ funfun. Ẹ jẹ́ kí n fún yín ní lọ́jíìkì kan. Tí ẹ bá ti parí ẹ̀, tí ẹ ti gbé sínú àwo, tí ẹ ti kó sínú àwo, àwo yìí ni kẹ́ ẹ gbé ránṣẹ́. Ẹ bá ti gbé ránṣẹ́ kí àwọn kan wọ́n ra aṣọ funfun, wọ́n bá ti ra abẹ́rẹ́ àtòwú, wọ́n ò fi rán, wọ́n ó gbé sínú ẹ̀ fúnra wọn, wọ́n wá gbé kọ́, kò gbọdọ̀ kanlẹ̀, wọ́n ó gbé kọ́ sí igun ilé, ńbẹ̀ ni wọ́n ó ti máa bù ẹ̀. Lẹ́yìn ọjọ́ 7 ni wọ́n máa bù ẹ̀. Mo fi iṣẹ́ ilẹ̀ pé, mo fi iṣẹ́ ilẹ̀ pé, ṣùgbọ́n ẹni tí nǹkan ìbá dáhùn lára ẹ̀, mo fẹ́ bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ̀bẹ̀ àgbà kan wà tí wọ́n máa ń ṣe. Ẹ̀bẹ̀ àgbà yìí a fi sin inú yípo ni, níbi ìdodo, ó gbọ́dọ̀ gba bí ìdodo wa kọjá yípo. Ẹ̀bẹ̀ àgbà yìí ẹ jẹ́ kẹ́nìyẹn ṣe, ẹ sì fẹ́ nìyẹn kó sin inú yípo. Tó bá sin lónìí, ẹ̀yìn ọjọ́ 3 ni kó tó bẹ̀rẹ̀ kíní yẹn ní lílò. Àárín ọjọ́ 7 tí ọṣẹ yẹn fi máa jókòó kó ti sín gbẹ́rẹ́ yẹn kó tó bẹ̀rẹ̀ lílò rẹ̀. Kì í ṣe titi ẹnu, kì í ṣe titi ẹnu. Ọlọ́run fi gbígbàdúrà sínú ẹ̀ púpọ̀. Kó ẹni yìí bẹ̀rẹ̀ sí ní lò láàárín oṣù tó bá bẹ̀rẹ̀ sí ní lò 08061408254 òun ni nọ́mbà wa. Fún WhatsApp 07083907513. Àmọ́ nǹkan tó ṣe Airtel yẹn, gbogbo ẹ̀yin tí ẹ sọ pé ẹ̀ ń pe Airtel mi pé kò lọ, bẹ́ẹ̀ ni lóòótọ́ tí mo bá wà lóko Airtel yẹn ló máa ń lọ, ṣùgbọ́n ó ń kọ insert sim láti bí ọ̀sẹ̀ 3 báyìí ló ti ń kọ insert sim, but àìsí lọ sí kinní kò jẹ́ kí n lọ. Nígbà tí n bá dé ìgboro so ni màá lọ yanjú ẹ̀, tí màá lọ bóyá sim swap màá ṣe ni, bóyá ìkànnì màá ṣe ni, mi ì tí mọ̀. So ohun tó fà á tó fi dàbẹ́ ni pé kò lọ nínú sim, nínú fóònù insert sim ní 07083907513 yẹn Airtel yẹn insert sim ló ń sọ. Ṣùgbọ́n WhatsApp ẹ̀ ó ń ṣiṣẹ́ dáadáa. Ẹni tó bá ní ìbéèrè kan tàbí ìkejì, ẹ dákun ẹ jẹ́ ká mẹ́sẹ̀gì ní WhatsApp. Tẹ́ bá ní ìbéèrè lórí gbogbo àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀, lè tẹ́ bá ní ìbéèrè ńbẹ̀, ẹ drop ẹ̀ ní WhatsApp. Tí n bá tètè reply,
mo lè busy, àsìkò tí mo bá ti rí màá reply yín. Ṣùgbọ́n ìbéèrè tá a bá fẹ́ béèrè ẹ dákun ẹ jẹ́ ká lọ straight sórí point wa ni. Kì í ṣe pé ká tún máa tún àlàyé ṣe. Ẹ dákun lórí iṣẹ́ báyìí tẹ́ fi sílẹ̀, ìbéèrè báyìí ni mo ní, màá dáhùn. Kò sí ẹni tó lè sọ pé òun pè mí tí mo ní kó lọ mówó wá, pé bóyá òun béèrè mo wá ní kó lọ mówó wá, rárá o. Tó bá ti jẹ́ pé lórí ìbéèrè yẹn dá lórí iṣẹ́ tá a fi sílẹ̀, dandan ni láti dáhùn ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọmọ díẹ̀ sí Herbal and Cosmetics Production, níbi tí a ti ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù, tó ti fẹ́ sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn òbí ẹ̀ ni wọ́n ní nǹkan ìbílẹ̀ tó lágbára lọ́wọ́, ṣùgbọ́n bóyá ẹni yẹn ti gba ẹ̀sìn látàrí àwọn ọ̀làjú kan, ó ti pátì. Kò wúlò fún wọn ni o, ó wúlò fáwa. Tó o bá pè wá, ikọ̀ Ọmọ díẹ̀ sí Herbal and Cosmetics Production á dé bá wọn lálejò, tí mo sì mọ̀ pé tán bá gbọ́rọ̀ ẹnu wa wọ́n mọ̀ pé ọmọlúwàbí ni wá, tí wọ́n á yọ̀ǹda fún wa ní tinú. Gbogbo nǹkan tẹ́ bá pàdé lórí péjì wa Ọmọ díẹ̀ sí TV ní YouTube channel wa, ojúlówó ni o. Bá a ṣe bá wọ́n ṣe fi lé wa lọ́wọ́, bẹ́ẹ̀ ni a ṣe fi sílẹ̀. Torí pé kí àṣà Yorùbá, kí àwọn nǹkan ìjìnlẹ̀ àwọn bàbá wa kó má parun ni o. O rò pé kò wúlò fún ọ lónìí, àánú ẹ̀ ṣe mí, ó lè wúlò fún ọ lọ́la. Ẹni ìjà ò bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin o. Ẹ má jẹ́ ká gbàgbé o pé ẹni ìjà ò bá ò ní ń pèrè ẹ̀ lọ́kùnrin o. Iṣẹ́ tí mo fi sílẹ̀ yìí, tọ́jú ẹ̀. Ẹni tó bá ṣe tàbó ṣe fún yàn ní ó mú ròyìn wá, tọ́jú ẹ̀. Mo kí gbogbo ilé o. 08061408254 òun ni nọ́mbà tí ẹ lè pè wá sí. WhatsApp nọ́mbà wa 07083907513. Orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, òun náà ni pé kẹ́ subscribe sí YouTube channel wa Ọmọ díẹ̀ sí TV. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò ní Facebook, ẹ follow wa, ẹ bá wa share ẹ comment, ẹ ṣeun, àdúpẹ́ o.